eléyìí lẹ ti kẹ́ o àwọn ọ̀rọ̀ tí Woli Faleyimu Ọlágòróyè tún ṣàlàyé nínú fọ́nrán yìí nípa ohun tó máa ṣẹlẹ̀ lọ́dún 2025 ó tún lẹ́tìkẹ́ ó lágbára ó gbẹnu tán gidi o ẹ̀yin èèyàn nínú fọ́nrán yìí Woli Faleyimu ní àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ń plan láti mi orílẹ̀-èdè Nàìjíríà tètè wọ́n ní wọ́n ń plan láti mi ààrẹ Bọ́lá Tinubu láti bá wọn jagun wọ́n fẹ́ bá Àtíkù jagun bẹ́ẹ̀ ni wọ́n sì bá Peter Obi náà jagun eléyìí lágbára o kí nìdí tí Woli Faleyimu fi ní àwọn tó máa kú nínú ọdún 2025 wọn pọ̀ jàǹtìrẹrẹ kí nìdí tí wọ́n fi ní wọ́n á gbógun ti ààrẹ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kí làwọn àlàyé tí Woli Faleyimu tí wọ́n ṣe nípa Ooni of Ife ọba Adéyẹyè Ògúnwùsì ẹ wò ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí o kódà Woli Faleyimu gan tún mẹ́nuba ọ̀rọ̀ Sheikh Ajani Bello àti Modiru Mọ́ríkàsì wọ́n ní àwọn méjèèjì àwọn mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àáfàá tòótọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn àáfàá tó kù tí wọ́n ń pàrẹ́ ìdára wọn gẹ́gẹ́ bí èèyàn lọ́kàn bí àwọn àáfàá Saheed Shittu àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kí ló dé táàrí wọn kàn jáde kán wá sọ Kùránì kalẹ̀ o kan láti fi sọ́ọ̀bù gbogbo ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà pé nítorí ó dá wọn lójú pé ìṣòro Nàìjíríà kò lè sọ́ọ̀vù láyé Tinubu bẹ́ẹ̀ sì ni kò ní sọ́ọ̀vù ní ọdún 2025 o ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí o Woli Ọlágòróyè Faleyimu wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó pọ̀ ẹ jẹ́ àjíjọ gbọ́ kẹ́dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment bẹ́ẹ̀ bá sì wá fọ́lọ̀ wa lórí Facebook ẹ máa rí link lábẹ́ fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́dẹ̀ máa bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àgbálàyé lẹ́nu Woli Faleyimu Ọlágòróyè. Ọlọ́run sọ pé 25 Nigeria máa settle nígbà yẹn. With a heavy heart mo bẹ̀ and Ọlọ́run sense of pé 2025 responsibility, ló ń gbọ́ aware torí pé of àwọn tumor ìṣẹ̀lẹ̀ tó máa and ṣẹlẹ̀ violent lórílẹ̀‐èdè protests kó má lè ṣẹlẹ̀ ni. in some of our states. ṣùgbọ́n bó ṣe wá yí padà Among the protesters tọ́lọ́run sọ pé were kí ló kàn young mí Nigerians who pé pàtí àwọn desired ẹlẹ́nu a kòkòrò yẹn tí wọ́n bá mi jà better tí mò and ń more jìyà everything progressive country níta lórí mi pé where gbogbo ọmọ their Nàìjíríà tó máa tọ́ hope and personal aspiration will be tọ́ fulfilled. nǹkan mọ́ ṣe fìyà jẹ mí I am àìsàn oríṣiríṣi especially pained wọ́n that kọjú the sí mi pé laws gbogbo of Nàìjíríà ló máa life tọ́ wọn in Jigawa, kí mi Kano, sáyẹn yẹn tó jáde. and other states. The òun ni àwọn ẹlẹ́nu destruction kòkòrò àgbáyé yẹn of facilities in some states láti and the ìkó àwọn tí ń sọ̀kò looting sórílẹ̀-èdè of yìí. supermarkets and shops, contrary to the wọ́n dẹ̀ máa bá promise of gbogbo àwọn ọmọ protest Nàìjíríà pátá jagun organizers ilé tóko. that the protest will be wọ́n máa bá peaceful. Tinubu jagun wọ́n máa bá Atiku jagun wọ́n máa bá Obi jagun Destruction bẹ́ẹ̀ bẹ́ẹ̀ of lọ. properties set us back as a ẹlẹ́ pé nation, 2025 à and lé scarce resources will be again used àwọn tó máa kú máa to pọ̀ restore ní 2025 and demonstrate bẹ́ẹ̀ ni with the families torí and ọdún kan máa jà relations ní ẹ̀ẹ́dẹ̀ of lè rí those wọn. who have died in the protest. We must stop so further ìdí tó jẹ́ pé bloodshed, tí wọ́n bá parí ìjà yẹn tán violence and destruction as àti the pé èmi president náà of this country, àtàwọn náà máa tó wọ́n máa kọ bí ìjà sí mi náà in kò sẹ́ni tó line máa fi sílẹ̀. with the constitutional oath dábàá parí gbogbo tí ìjà wa kọkọ ọdún ẹ̀sìn ní káàjà tán tó parí ìjà wọn tán iṣẹ́ aburú tó fẹ́ ṣe lórílẹ̀‐èdè tó ń parí ẹ̀ tán by láti ẹ̀ wá sọ̀sẹ̀ and tẹ́lẹ̀ allow fún a yín few torí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó máa sọ̀sẹ̀ tẹ́lẹ̀ fún yín lọ́dún yìí agenda ẹni to pé tear àfẹ́ this tẹ́lẹ̀ wọn máa nation fi apart. Under the èyí kan táwọn yẹn fẹ́ circumstances, dá sílẹ̀ I hereby tó máa ṣẹlẹ̀ ní reject Nàìjíríà ni máa sọ fún yín and the organizers to 2025 suspend lẹ́ máa any mọ̀ further àkókò tí protest Tinubu máa lò ń and bẹ̀ create room for dialogue, which I have always 2025 lẹ́ máa mọ̀ considered bóyá to APC at PDP this lightest Peter Obi gbogbo of Àtíkù bóyá wọ́n máa padà rúlu Nàìjíríà Nigeria requires all wọ́n jẹ́ kó parí ogun yẹn tán hands on February mo fẹ́ sàṣẹ deck, tẹ́lẹ̀. and all bẹ́ẹ̀ ni regardless of wọ́n á ti age, parí ogun yẹn àwọn náà lè ti bá mi jà tán tribe, lọ láti September lọ́nà sọ pé kí wọ́n múra wọn sílẹ̀ divides, bẹ́ẹ̀ ni àti bá ti jà ní kì í ṣàkọ́kọ́ together, reshaping Wọ́n our ní, destiny as a nation. ọmọ For tuntun kì í those who ṣàkọ́kọ́ àjẹ́ have taken undue so advantage of bó this ṣe rí nìyẹn ẹ má expect any section of pé this country, Nàìjíríà ní changes kankan be warned. wọ́n tún wọ̀ The fẹ́ law pàkó ni will catch up with you. mo dẹ̀ ti sọ fún àwọn òjíṣẹ́ There náà is tó no wà place Nàìjíríà for kò sábà ethnic tẹ́ àwọn division òjíṣẹ́ ọlọ́run yẹn máa ràn wọ́n lọ́wọ́ Or ni such threat bó jẹ́ ìṣìṣe bẹ́ẹ̀ in ti fún Nàìjíríà Nigeria we seek to build. ẹ túbọ̀ na Nàìjíríà ní Our ẹni lára ni democracy, bó jẹ́ wòlíì bẹ́ẹ̀ gbàdúrà fún when the Nàìjíríà ẹni lára ni constitutional bó rights jẹ́ of àfáà every Nigerian mo ti sọ fún yín ti tó bí ọdún mẹ́wàá are respected pé wọ́n ṣe and wé sókè protected.
bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà our fún law Nàìjíríà enforcement ìnira máa agencies bá nígbà tí wọ́n wá sọ fún mi continue pé to ọ̀nà ìfẹ́ sọ ensure pé full protection wọ́n tún wá fi hàn mí ní of Facebook life and property pé tóun bá wọ of ilé ọlọ́jọ́ innocent citizens kó wọn á bá in a responsible manner. òun á bọ́ lọ́jọ́ sọ̀rọ̀ wọn á dẹ̀ bá lẹ́lẹ́ sọ̀rọ̀ tó bá My pọ́jọ́ vision keje for our òun jábẹ̀ sí máa pọ̀ ní It's Nàìjíríà one of a mo rẹ́rìn mo just lọ́mọdé ló ń ṣe and prosperous lítú nation ọ̀nà òfìfẹ́ òun ló where pè mí bá rí lítú ọ̀nà òfìfẹ́ máa pè lítú ọ̀nà we òfìfẹ́ enjoy the peace, Ọba- freedom, bẹ́ẹ̀ and ni beautiful gbé orí báyìí máa sọ that lítú only ọ̀nà òfìfẹ́ democratic good governance So, can provide. ká má One fara that òun is lọ open, transparent, tí ó ṣe and ńgbà tó yá accountable to kò the gbọ́jọ́ méje Nigerians. sìmẹ́ntì Nigerian Dangote Jews, oríṣiríṣi wọn àlùbáṣà tó bẹ̀ ní especially kékeré our youth. wọ́n bẹ̀ fi rìn kiri mo tún I jẹ́mi sọ fún urge mi you loud mo ní and ewé tó wà ń bẹ̀ wọn ò ní I já understand afọ́jú the ni wọn mo pain ti sọ and pé the òkùnkùn ní gbogbo wọn wà that látàrí drive Buhari this protest. àtọ́ba àti gbogbo And I àtọ́gbó want to parun assure ṣọlọ́ you òkùnkùn náà wà that our nígbà tó ń sọ pé Adébóyè pé is committed ó sọ pé òun fẹ́ fi to àdúrà ní Nàìjíríà lọ́wọ́ and addressing pé the àwọn kan sọ pé kó máa gbà ẹ fún concerns láyè of our citizens. àbùkù máa kàn But we must kò not sábà tó let máa gbà àtúbọ̀ máa violence le and destruction tó tear ṣe é our sìn nation kórí apart. àwọn yẹn ni We ìdí must tí work ọmọ ọba together ìlú Ọ̀wọ̀ yẹn to ló ń build bọ̀ a brighter future where Wájà ìwé yẹn. every Nigerian can mo sọ live fún in ìgbà mo ní dignity nígbà tá à ń and jagun lọ pé wọ́n ń ṣèpè fún Nàìjíríà àti tax ìlú Ọ̀wọ̀ before us. òun ló ń It's bọ̀ a wá fọ ẹ̀pẹ̀ collective yẹn one. And I nínú am okùn tó ń jà yẹn bá da January wọ́n tún máa ṣépè orílẹ̀-èdè yìí èpè tó bá ṣẹ́ has Màá gone tún sọ fún into yín. stabilizing our economy. àdúrà wa gbà And I must stay torí focused àwọn ẹlẹ́mọ̀ on òkùnkùn ensuring gbogbo wọn tó ń that ṣèpè the fún Tinubu benefit tó ń mú reach Tinubu lọ́tún every mo single ti sọ fún yín ti pẹ́ Nigerian as we táwọn ẹlẹ́mọ̀ progress. òkùnkùn ló ń dorí lẹ̀ yìí láàmú My kò administration sí mọ́ lẹ́nìkan is ọpọlọ ẹ̀ working gbé very hard tó bá débi to ọpọlọ ẹ̀ á dàrú improve and expand Onímọ̀ nǹkan tó our máa ṣe, á national dàdíje rẹ̀. infrastructure and create more nígbà tí wọ́n sọ pé ẹ̀ Buhari opportunities for àwọn our ló young. máa gba Nàìjíríà sílẹ̀ ọpọlọ ẹ̀ pé Let mo ní lọ nobody misinform mo ní second time ẹ̀ máa and lè ju first time ẹ̀ lọ bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ lẹ́ni about kan your rẹ̀ country Pípé bí or ẹ tell Nàìjíríà ṣe you rí sí kó ṣe lọ that sí your government does ẹlẹ́mọ̀ not òkùnkùn care ni ó about lọ tẹ́lí ba nǹkan tó yẹ kó pa ni although there have been Àìgbọràn ló many ṣe. dashed hopes àìgbọ́nà bẹ́ẹ̀ ni we are in a so àwọn new olórí era orílẹ̀-èdè yìí láàmú of renewed hope ẹlòmíràn kò ní dá We bí are Tinubu working kò bẹ̀ hard. lẹ́nu bẹ́ẹ̀ lómi bọ́ síbẹ̀ and the láì jẹ́ result ọmọ will ọba soon ìlú Ọ̀wọ̀ be yẹn visible and kí wọ́n sọ fún mi concrete àtúwọ́ for ọ̀sìn everyone Tinubu lọ to see, feel bí and Tinubu kò enjoy. bẹ́ẹ̀ ni Let us work together ẹ to ti máa build a pèsè brighter Tinubu ni future táwọn kò sọ fún yẹn pé tí Buhari bá and kó for bẹ̀ ẹ máa pèsè generations Buhari to come. Let's choose hope lórí kọ́mẹ̀ntì mi over ọlọ́run sọ fear, pé ó ní unity nígbà tẹ ní over wọ́n fi lóko division, sókè láti ọdún mẹ́wàá tí ń sọ fún and wa progress pé ẹgẹ́ over bí wòlíì ìfẹ́ stagnation. àgbáyé tí ọlọ́run bá tí The ó ń gbà economy is wọ́n recovering. ẹ̀ka ìní ò ti ràn àwọn Please, Nàìjíríà lọ́wọ́ don't kájà shut ewé yìí out kára ó this lè oxygen. lọ tẹlú tọmọ. kó wọn bá mi jagun àwọn ẹlẹ́mìí mo ti sọ fún yín pé Ọlọ́run sọ pé kí n má jà democratic governance. pé ewé yìí nígbà tí wọ́n bá owó ẹ̀ bá débẹ̀ tó bá já Do not òun náà let máa fún mọ̀ the pé mo jagun fún orílẹ̀-èdè yìí of tó bá já ewé yìí wọn ò ní mọ̀ enemies pé mo of jagun fún democracy. orílẹ̀-èdè yìí. ìwé Use ìlú wo ló wá wà Ọ̀yọ́ ní to Ìbàdàn promote ní Àbújá an ní. orí Nàìjíríà ló sọ sí òun mo ti sọ that pé will set us ẹ̀wọ̀n tó bá fẹ́ ṣe president on our Nàìjíríà democratic journey. dáwọn pé kí ló ní Whatever. ara Tinubu lọ change national anthem a change flag Nàìjíríà Security orí nǹkan tó fi sí flag Nàìjíríà tó bá ti ń fẹ́ báyìí continue to ìgbà máa maintain ní orílẹ̀-èdè yìí lára. Law and order in our country. Ọlọ́run ló sọ fún mi mo fẹ́ jà nígbà tá à ń jagun lọ ní kí n má jà mo dẹ̀ ti ń Convention rìkì of Human tẹ́tẹ́lẹ̀. Rights, to which Nigeria is a tí wọ́n bá citizen. jà tára bá tu The Nàìjíríà safety and security of all Don't you listen? Nigerians are paramount. Thank wọn ò ní you nígbàgbọ́ for your attention. nígbà tí ọmọọba yẹn bá dé to tó bless bá ń sọ our great nation. gbogbo akitiyan tí mo ṣe Thank you fún very orílẹ̀-èdè yìí pé ibi tó ń Hello, ṣiṣẹ́ ibi Nigeria. tí mo jagun dé ibẹ̀ lòun ti wá I gbé speak to you today ṣe ayé with àtijọ́ a gbà tí wọ́n bàbá wa heavy wà heart èèyàn ò jẹ́ wọn bàbá wa and sense of gbogbo wọn tó láwọn gbé responsibility. falẹ̀ ní àwọn gbé nǹkan lé ní Aware of turmoil wọn ò and lẹ́kọ̀ọ́ violent wọn ò mọ̀ ṣe wọn ò jì unleashed gbogbo àwọn tó ń sọ pé in àwọn ń some pe of our Ọlọ́run states. ní Nàìjíríà Notably, among the wọn ò protesters sọ Ọlọ́run ti sọ fún were mi young àwọn òjíṣẹ́ Ọlọ́run yẹn Nigerians pé amúrọ̀bà ni who wọ́n àti desired mùsùlùmí a better babala and amúrọ̀bà more international mo progressive gbé jáde nígbà yẹn ìwé where yẹn ti wà ń bí their ọjọ́ tẹ́ bá ń bọ̀ dreams, kún kó yẹn jáde fún yín and personal aspirations amúrọ̀bà will be owó ló ń lé fulfilled. àwọn àfáà tó wà ń dáná sí I bẹ́ẹ̀ am wọ́n wà àwọn ọmọ ló ń lé By the laws of èmi àlọ́ life, bóra èmi àlọ́ gbẹ̀yìn kìíní sẹ́nu èmi àyàwó àbúrà and tábúrà other bòlù states, the gáì má ọmọ àkọ́tọ́ pè ní gáì má gáì ni wọ́n gáì facilities and the one thing ó tètè wọ́n máa ń sọ fún àwọn èèyàn ni pé shops, tí nǹkan bá le contrary to wọ́n láwọn á sọ the Kùránì promise kalẹ̀ of àtẹjọ́ tí protest Nàìjíríà ti lé mo organizers ti ń sọ fún wọn pé ẹ sọ that Kùránì the protest the time of Tókótó will be peaceful. ẹ pé gbogbo wọn kàn sọ Kùránì kalẹ̀ kí Nàìjíríà dẹ̀ rọ
destruction of properties. Adeboye Set us yẹ back nípa as a kó sàdúrà kí Nàìjíríà dẹ̀rọ̀ bẹ́ẹ̀ ní fẹ́ will be again used. Ọ̀nà Of Ife kó gbogbo wọn jọ kó tẹ́mi sọ fún bí nígbà tí Ọ̀nà Of Ife tó ń lọ sáfihàn tó kó gbogbo abájọ bá a máa pe Gani Adams àti Sunday Igboho pé tó fẹ́ lé Fúlàní mo ní ọtí làwọn yẹn lọ mú bẹ́ẹ̀ wọ́n láwọn jẹ́ bá wọn ti mítì ní wọ́n ti dà wọn rú mo ní kò ní ṣe é ṣe bí Sunday Igboho bá dé bí ènìyàn ṣẹ̀wọ̀n àwọn àjẹ ti sẹ́ẹ̀tì ọdún ẹ̀ mo sọ pé wọ́n sẹ́ẹ̀tì pé wọ́n ti sẹ́ẹ̀tì Odùduwà pé wọ́n máa dà wọ́n rú lẹ́yìn yẹn ní onítìrí kọ́ àwọn kan àtọ́jọ́ yẹn ẹ lọ wò ó sí ìkọ́tà ẹlẹ́mìí kan máa ṣe tán bá ń ṣe lọ báyìí máa gẹ̀ẹ́tì ẹ̀ kò sí kọ́ lè gbẹ̀yìn mú mi mi yìí sùn tọ́ bá sùn mo wà nú ẹ̀mí ní gbogbo yẹn máa ń kọ̀pẹ́ kọ̀mpútà ọ̀gbìn kan ó pè mí lẹ́nu onídàájú ní ẹ máa sùn ó torí stress. Under the circumstances, mi yìí sùn tí ẹ bá fi sùn àwọn ọmọ mi mọ̀ mo wà nú ẹ̀mí ní. and the organization, mi yìí sùn ló àlẹ́ níbo wọ́n á gà mí bí nígbà tó lóko bá I kó have always acceded to at bẹ́ẹ̀ ni so bó ṣe tí ó ti ń sìn ọ̀sán mo máa ráyè sùn ṣé kò mọ̀ sùn àti ẹ̀dẹ́ ṣé wòlíì ṣe gbọ́dọ̀ máa sùn ṣá. and it wòlíì póríṣiríṣi o regardless of age, Ọlọ́run pè mí party, ó wù mí ṣe mo fẹ́ máa fi jẹun ó wà religion, láfa náà or other ó wà láì bẹ́ẹ̀ wà nú ẹ̀ to work bàbá mi ìdí ní ṣe kò fi shaping tiẹ̀ our jẹun destiny as bàbá a Monikas nation. kò fi tiẹ̀ jẹun ṣé wàá dà Undue advantage of this kò fi tiẹ̀ jẹun tó bá dé pàrọ̀ ló lẹ́bùn tí bàbá Monikas ní lọ́wọ́ àwọn oníjìbìtà fáwọn yìí the law will catch wọ́n máa kọ́lé kiri àwọn lóye Saheed Shittu there gangan is kọ́ no place abẹ́ for àwọn yẹn ní. ethnic ẹ fáwọn people ẹ sílẹ̀ or such àwọn tá a rí ìdí láti sọ̀rọ̀ nípa ìlànà sọ ta ló ní Saheed Nigeria will Shittu seek to kí ọwọ́ ẹ̀ mọ́ tí ó dàbí bàbá mi ìdí progresses gbogbo when wà the tó wù ó tí ó wà constitutional ní right bàbá of tó kù every Nigerian gbogbo àwọn àfáà tó dárúkọ yìí ẹ tó bá wù àbí ṣé wàá dààmú wọn kó tọ́ síta lọ́nà ọmọ Kwara ní ẹ náwó wọn síta. should continue to ensure full protection of life and properties of innocent ọ̀rọ̀ ni citizens Ọlọ́run ti sọ in a responsible manner. wòlíì ẹni máa bá ilé iṣẹ́ Ọlọ́run wòlíì tọ́lọ́run bá àná jẹ́ ìlọ́lọ́run ránṣẹ́ wòlíì lè pé gba ayé ọkọ̀ tuntun lọ́lọ́run ló rẹ́kọ́mẹ́dì inú ẹ̀. Each Tòun òkè ń pọ̀ òkè ń kèé pọ̀. kọ́ àpọ̀ káàkiri ó wà bíbélì tẹ́ bá ka bíbélì Koran that àwọn only wòlíì tó pọ̀ democratic good òun sọ fún governance yín can provide. ló pọ̀ One that is open, ẹyọ kan lè máa rí lóòtítọ́ nu wọn transparent, and accountable gbogbo to oníjìbìtì the ni wọn Nigerian òun people, náà dẹ̀ tàdé kẹ̀lé ilé oníjìbìtì ló ń kún. especially our youth. nígbà ayé ìdíjà tí wọ́n rí àwọn àmì wòlíì ìdíjà kan ló jẹ́ I understand the pain and the frustration múkà nígbà tí ẹ̀ 401 òun nìkan ló jẹ́ lótìtọ́ And I want to oníjìbìtì ló máa ń pọ̀ jù níṣẹ́ that our God láti tètè kọ́ ṣe is àwọn lè committed yọ̀dẹ̀ to fẹ́ràn jù listening àjẹjà obìnrin and ibẹ̀ náà máa addressing dà the sí concerns of a máa parọ́ ńláńlá lé wọn lọ́wọ́. ó lágbára But we ọ̀rọ̀ must rẹ̀ ò not ẹ̀yin let èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu violence Wòlíì and Faleyimu yìí ẹ ti gbọ́ gbogbo tear àwọn our àlàyé tí nation wọ́n ṣe apart. ojú wo lẹ fi wò ó We ìyàwó must ló kọ work sí yín ẹ má together bá mi sọ to opinion build tí a yín sí brighter kọ́mẹ̀ntì future fáfáná ìtẹ̀ bá ti wà fọ́lọ̀ where wa lórí Facebook every tẹ́lẹ̀ ẹ Nigerian máa rí link kan can lábẹ́ live fídíò with tó máa gbé yín lórí dignity Facebook page and wa ní prosperity. YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ dẹ̀ má bá mi tax share before fídíò yìí ká tó pàdé láyọ̀ is a àti àlàáfíà collective ẹ one. ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ And mọ́ I tí ẹ̀ ń am gbọ́ mi ní leading gbogbo the ìgbà. charge.